أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى وجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله مولانا العظيم. ìdá ojú ẹni tí ohun rẹ̀ lògì yẹn mọ̀ ni mo fẹ́ fún ẹnìyẹn ní 5,000. Allahu Akbar. èló gan ni savings mi látọdún tó lọ tí mi bá dúró gbogbo yín wá 5,000 rárá o ẹnìkan náà mo nídìí ẹ bá ń gbé ọlọ́run tóbi dáadáa. Allahu Akbar. ó ti padà wá di kọ́ọ̀sì ìdá èèyàn tí ó tó ọlọ́run wọlé abíyá ní Muhammad. Alayhi wa sallam. ara àwọn wúwo tọ́lọ̀ ń ṣe sínú Al-Qur'an nínú bàbá mi àgbà Suratu Duha ni wọ́n kà yìí ó wá dàbí gbà téèyàn gbọ́ Qur'an rí ẹ bó ṣe dùn àmọ́ ń gbà tó jásí pàtẹ́nu ẹni tí ó lóhùn ní àti gbọ́ jẹ́ kémi náà wá kà fún ọ wò kó wo bí ó ti rí nígbà míì gèmí kẹ́ máa ń wọ́ndà pé kí tóhùn mi máa fẹ́ jọ tẹkún báyìí nǹkan dídì ìyàn ìpín ohùn nǹkan mẹ́ta ni mi ò yàn tí sì ń bà mí nínú jẹ́ dìsìn nínú ìpín mi ntí máa ń dùn mí lójoojúmọ́ tí ìyàn nínú ìpín òun ni mà dòdì ni máa ń dùn mí pé èmi náà ò ṣe wá ní mà tí máa ra wọn tí wọ́n ná ìmọ̀ èyí mi ò máa wá wú nínú ntí mi ò yàn òun lóhùn ìyẹn yẹn sábà dùn mí kò ṣe gángan káwọn náà sáà ti lè sọ ìkáwọn bẹ tí kì í sábà dùn mí lójoojúmọ́ àmọ́ ti dùn mí lẹ́ẹ̀kan rí ẹ̀kan yẹn wá lágbára òun ni ẹwà ìyàn ìpín ẹwà èmi náà dẹ́ mà kì í wá dùn mí mi ò kí ń ríro àfọjọ́ kan wọ́n pè wá pé káwá ṣe ambassador ọ̀sẹ̀ wẹ̀ àwa méjì ni wọ́n mú wọ́n ṣe interview fún wa tán wọ́n bá sọ pé iye báyìí lẹ́nu yìí ó máa gbà times 3 owó tèmi ni wọ́n fẹ́ máa fẹ́ nìkejì azao ó dà mí òfin yẹn ṣe bínú ó wà dọjọ́ tẹ́ni ká wá ìjọ yẹn mọ ọkọ rí pé wọ́n máa ń ṣe make up fọkùnrin wọ́n wá fi mí sẹ́gbẹ̀ẹ́ ẹnu ọ̀nà pẹ̀lú bottle water kan àti mọ́ọ̀tì kan ṣé oúnjẹ ni mo wáyé tèmi wá jẹ wọ́n wá lọ pé bo ẹnìkan ni wọ́n wá ń make up fún un wọ́n ń tọ́jú fún un ṣé òtìkì ńlá
òun nìkan ni wọ́n ń pọ́n lé nítorí wọ́n bà mí ní jẹ́jú bẹ́ẹ̀ ni mo wá fa ìkànnù àwọn tó jẹ́ staff kí ló dé tẹ̀ ń lọ ṣùgbọ́n ẹnìyẹn tẹ̀ fèmí lẹ̀ ó ní bọ́dà nǹkan tẹ̀yìn wá ṣe yàtọ̀ sí tó wá ṣe ambassadorship ni gbogbo wa wá ṣe afẹ́ polówó ọ̀sẹ̀ ni alóore wọ́n ní rárá o ọ̀tọ̀ ní róòlù tiwọn ọ̀tọ̀ ní tiyín àwọn aláfẹ́ fi polówó pé ìgbà tẹ̀ ń lo ọṣẹ yẹn lọ́wọ́ ẹ̀yin láàfin polówó pé kẹ́ ẹ tó máa lo ọṣẹ yẹn. àwọn ọ̀rọ̀ téèyàn máa rántí tínú yẹn máa bàjẹ́ tẹ́ ẹ̀ máa fi rẹ́rìn hùn inú máa bí mi mo lè lẹ́ lòmíì ní ike ọ̀rọ̀ tí ń báyìí lẹ́gbẹ́ ẹ̀sìn máa fi rẹ́rìn so kankan máa sọ pé yẹn lè ń dòde wílé.